àáfàá saheed shittu fi àwọn oníṣẹ̀ṣe ṣe yẹ̀yẹ́ o. Ó fàwọn olóòṣà àwọn abọ̀rìṣà ó fi wọ́n ṣẹ̀sín. Ó ní ọjọ́ méje tí wọ́n dá fóun póun máa kú ipò òun ò kú o. ẹ̀rí pó gbẹnu tán, ẹ̀rí pó lágbára. Ṣé wé ò jẹ́ mọ́ ni? Ṣé oògùn ò jẹ́ mọ́ ni? Kí ló ṣẹlẹ̀ gangan? Saheed Shittu ní kì máa ń ṣòun nìkan ni wọ́n dá ọ̀rọ̀ ọjọ́ ikú ọlọ́jọ́ méje fún o. Ó lóun àti Ọba Oluwo Ọba Abdulrasheed ni wọ́n dá ọjọ́ méje fún pé àwọn máa kúrò lórílẹ̀ alààyè. Ó ní kò wá rí bẹ́ẹ̀ o. Ó sọ̀rọ̀ nù fọ́nrán ẹ̀. Ó ní kàkà kí òun gbọ̀run lọ. Ó ní ṣe ni òun sì tún wà láàyè. Ó ní kábíyèsí náà wà láàyè. Kí wá ní Saheed Shittu ló fà á? Kí ló ṣẹlẹ̀ nígbà tí ọjọ́ méje pé? Kí ló padà ṣẹlẹ̀ sí àáfàá Shittu nígbà tí ò kú? Ẹ wo ọ̀rọ̀ yìí lágbára. Ṣé ẹ mọ̀ pé fọ́nrán oríṣiríṣi ló ti fi hàn tẹ́lẹ̀ pé Ọba Oluwo ò fẹ́ káwọn ọba tó kù kan máa sin òòṣà. Wọ́n máa ń gbà wọ́n nímọ̀ràn pé Ọlọ́run ọba náà ló yẹ kẹ́ ẹ máa sìn, òun nìkan lọ́ba àwọn ọba tó yẹ kẹ́ ẹ máa sìn. Ẹ wá gbọ́ ohun tá àáfàá Saheed Shittu sọ nínú fọ́nrán yìí. Welcome to CrossBlog XTV. Remember to like, share, and follow us. Ọ̀rọ̀ rẹ̀ o, ọ̀rọ̀ yìí lágbára o, ó gbọ́dọ̀ tó. Àwọn ẹlẹ́gbọ́n dá ọjọ́ méje fún mi pé mo máa kú. Àbẹ̀kọ́ wọn ń gbé mi wọlé ló máa ń wọ̀n mọ̀. Wọ́n dájọ́ méje fún mi pé mo máa kú. Àwọn ka ọjọ́ nígbà táwa kọjọ́ títí ọjọ́ méje pé mi ò kú. Wọ́n dá fún bàbá Olúwo náà. Bàbá Olúwo tún lọ sí wọ́n gbádùn gbogbo ẹ̀yìn kábíyèsí ẹ̀yìn bàbá wọn bá tó kù ẹ̀ pè mí tí wọ́n bá yín fún àwọn òòṣà yín ẹ̀yìn bàbá yín kàlẹ́ rẹ̀. Wọ́n gba àwọn òòṣà yẹn lágbára gbogbo wọ́n lágbára gbogbo lẹ́kọ̀ọ́ tí wa. Olójú òòṣà sí mi tí bàbá wọn dàrú. Bàbá wa bá Olúwo ni wọ́n já òòṣà nù. Bẹ́ẹ̀ni. Wọ́n já òòṣà sódò. Bẹ́ẹ̀ni. Òòṣà padà wálé. Bẹ́ẹ̀ni. Bàbá wa ní ìlú Adéde, Ọ̀ṣun ọba ọba Adéde, bàbá wa yẹn ti mú wọn tí ó tó kàn. Àwọn ẹni àbá ọkọ̀ máa ń sọ pé àwọn òòṣà yìí ó lè lọ́dà lélẹ̀. Pẹ̀lú àbá ọ̀nìfà gbogbo àwọn òòṣà yìí tó bá tó bẹ̀ lọ́pọ̀. Òòṣà tó ti ń bọ̀ tó ń sọ̀rọ̀ tó ń lé US. Mo bá lọ bá ọkọ̀ pẹ̀lú mo lọ tà lélẹ̀. Mo bá lọ bá ọkọ̀ ká ìfọ̀màṣẹ́ nígbà tí ojú wa dá. Bóyá àbọ̀ rẹ̀ yìí o, ó bá gbọ́ pé àbọ̀ rẹ̀ pé kò ní ká fún. Adájọ́ méje wọ́n ti dájọ́ méje fún mi tó fẹ́ o. Gbogbo ọjọ́ méje wọn yẹn. Ọ̀rọ̀ yìí lágbára o, ó gbọ́dọ̀ tó. Bàbá adájọ́ méje fún mi, ẹ̀ ń gbàgbọ́ ọdún o, bàbá wa kábíyèsí ṣe ń gbọ́. Bí bàbá wa ṣe ń gbọ́ ọlọ́run ìwọ náà ń bá wọn kó ìjà wọ Saheed Shittu, wọ́n náà máa gbọ́ bí bàbá wọn Olúwo. Ẹ bá wọn sọ pé máa ń kọ́ ẹni pé èmi ọba ọmọ bàbá wọn Olúwo ni mí. Àbẹ́ ìmọ̀ pé bàbá Olúwo ni sọ́bí lọ́mọ òwe ti sọ̀rọ̀. Kí ló wá ṣẹlẹ̀ tí Saheed Shittu àti Ọba Oluwo fi kú lẹ́yìn ọjọ́ méje táwọn oníṣẹ̀ṣe olóòṣà dá fún wọn? Kí lẹ rò ó fà á gangan? Ṣé kò sógun mọ́ ni àbí àwọn òòṣà ni ò dáhùn mọ́? Ṣé mọ̀ pé èyí tí Saheed Shittu wá sọ yìí máa jẹ́ káwọn èèyàn tún wá gbà pé kò sí gbàlà lọ́dọ̀ àwọn olóòṣà pé ọ̀dọ̀ Olódùmarè Ọlọ́run ọba nìkan ni ìgbàlà wà. Kí ló túmọ̀ sí lọ́dọ̀ yín? Báwo lọ̀rọ̀ yìí ṣe rí lọ́dọ̀ yín? Ẹ drop comment yín. Remember to like, share and follow us. Thanks for watching.